olórí ẹbí ìdílé ọba Fúsẹ́ngbùà àti ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú kan ìyẹn Ọ̀túnba Abdulateef Owóyẹmí ó mà ti tú oríṣiríṣi àṣírí nípa ipò Àwùjalẹ̀ tí àwọn ọmọ oyè tí wọ́n ń jà sí. Bẹ́ẹ̀ ló tún tú àṣírí nípa Máyégún ilẹ̀ Yorùbá tó jẹ́ olú ọmọ ìlú Èkó tó tún jẹ́ olórí ọmọọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ìyẹn gbajúgbajà àgbà olórin fújì lórílẹ̀‐èdè yìí ni Alhaji Abdulwasiu Ayinde Ọmọgbọ́láhàn Anífowóṣe, ẹni tí ó gbayé mọ̀ sí K1 The Ultimate, tó jẹ́ kó di mọ̀ wípé nígbà tóun pàdé K1 The Ultimate ó ní tóun gbọ́ lẹ́nu K1 ó yà òun lẹ́nu kọjá sísọ. Ẹ rántí pé lọ́jọ́ 13 nínú oṣù keje ọdún tó kọjá, the 13th of July 2025, ìnìrínwó ti àjànàkú tó sò bí òkè nígbà tí Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ọ̀gbẹ̀gbà kejì tí kábíyèsí wàjà lẹ́yìn tó ṣayẹyẹ 90 ọdún tán lẹ́yìn tó lo ọdún tó lé lọ́gọ́ta ọdún lórí àlééfà, tó sì jẹ́ pé látìgbà náà dásìkò tí à ń ṣe àkójọpọ̀ ròyìn yìí ó ní wọn ò tí ì rí Àwùjalẹ̀ tuntun yàn. Ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yan Àwùjalẹ̀ tuntun, ariwo ńlá mà sọ nígbà tí K1 The Ultimate fẹ́ hàn láti di Àwùjalẹ̀ tuntun, tó sì jẹ́ pé níṣe ni àwọn ẹbí Fúsẹ́ngbùà àti ipò ọba kan wọ́n jẹ́ kó di mọ̀ pé kì í ṣe ọmọ ẹbí àwọn. Ṣùgbọ́n tí K1 The Ultimate pàtàn pé ìdílé Fìdípọ̀tẹ̀ lòun ti wá lóòótọ́, ṣùgbọ́n òun tan mọ́ ìdílé Fúsẹ́ngbùà nípasẹ̀ ọba kan tó ń pè ní ọba Jábíàrà, bó tiẹ̀ jẹ́ pé ẹbí Jábíàrà náà ti fọ̀rọ̀ síta wípé ìtàkìtàn ní K1 The Ultimate ń pa àwọn ò mọ̀ nínú ẹbí Jábíàrà rárá àti rárá. Ṣáwọn nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lọ́sẹ̀ tí ó kọjá yìí, olórí ẹbí ìdílé Fúsẹ́ngbùà Ọ̀túnba Abdulateef Owóyẹmí tú àṣírí wípé nígbà táwọn fẹ́ bẹ̀rẹ̀ ìyànsípò Àwùjalẹ̀ ó léèyàn 12 péré inú fìfẹ́ hàn nítorí pé mílíọ̀nù 10 náírà làwọn ń gbà fún fọ́ọ̀mù láti fìfẹ́ hàn. Ṣùgbọ́n tó ní nígbà tí ọ̀rọ̀ ti dọ̀rọ̀ owó, ó ní inú jẹ́ káwọn ríyàn 12 táwọn yòókù ń sá sẹ́yìn. Ó ní Wàsíù Àyìndé ìyẹn K1 The Ultimate ó pẹ́ kó tó fìfẹ́ hàn, tó sì ní nígbà tí ìjọba ìpínlẹ̀ Ògùn tó dá sọ̀rọ̀ náà tán ní kò lẹ́tọ̀ọ́ káwọn máa gbowó fún fọ́ọ̀mù Àwùjalẹ̀. Ó ní ló jẹ́ káwọn èèyàn wá ti tajá tẹran wá ń wá láti du ipò Àwùjalẹ̀, tó sì ní láti 12 tó ti gbẹ̀san owó fọ́ọ̀mù ìní wọn wá dé 95 tó sì ní àwọn padà dá owó àwọn 12 tí wọ́n dá owó fọ́ọ̀mù náà àwọn padà dá padà gẹ́gẹ́ bí àṣẹ ìjọba ìpínlẹ̀ Ògùn. Wọ́n wá jẹ́ kó di mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ògùn fẹ́ máa tójú bọ ọ̀rọ̀ Àwùjalẹ̀ yíyàn, wọ́n fẹ́ máa fi agbára kan fi yan Àwùjalẹ̀, èyí tó ní kò bá òfin mu, nítorí pé ìdílé ọba ló yẹ kó yan àwọn olùdíje tó wù wọ́n láìsí ìdásí ìjọba níbẹ̀. Ó wá tú àṣírí pé nígbà tóun pàdé K1 The Ultimate, ó ní ṣe ni K1 sọ fóun pé òun tan mọ́ ẹbí àwọn ní Fúsẹ́ngbùà àti pé Fìdípọ̀tẹ̀ tóun ti wá ọmọ ló jẹ́ sí Fúsẹ́ngbùà tiwọn. Ọ̀túnba Abdulateef Owóyẹmí ní bóun ṣe jó lórí ẹbí Fúsẹ́ngbùà ó lóun ò gbọ́rú ìtàn bẹ́ẹ̀ rí. Ó ní níṣe lòun kàn lánàá tóun wo K1 The Ultimate, tó sì bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn pé kí wọ́n má ṣe fi màgòmágó bọ ọ̀rọ̀ Àwùjalẹ̀ o, kí wọ́n jẹ́ kí ẹni tó kójú òṣùwọ̀n jù nínú ẹbí Fúsẹ́ngbùà kó di Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú.